táwa ń dàgbà a máa rìn káàkiri ìgboro ni kò sí ẹnì kankan tó jẹ́ pé ọmọ dẹ́rù bẹ nìkankan kódà àwọn ìyá rẹ àti bàbá rẹ. kò sẹ́ni tí ń dẹ́rù bẹ nìkan náà báyìí. ìwọ ló tún sọ báyìí wọ́n wà. àwọn wo ẹ̀rù ń bá àwọn aráàlú tí wọ́n náà mọ̀. àwọn wo ni. pé kò sí ni àìwọ náà mọ̀ wọ́n. sàn án láàrin ajé ni mo ní pẹkọrọ èmi ò. sórí ẹ̀yin tó jẹ́ pé ẹ wà nídìí rédíò tẹ wà nídìí tẹlifíṣàn kò sí ètí ẹ rí kò sí ètí ẹ kì í gbọ́ ẹ sọ fún wọn pé kí wọn kó wọn wọlé. àwọn wo ni kí wọn kó wọlé. àwọn ni wọn máa wọ tíṣẹ̀tì àwọn mọ́ àwọn tí wọn kọ PMS sí lára kí wọn máa wọ mọ́ báyìí. ṣé nítorí pé ìbò mi ń bọ̀ òní àfi ní pé ká máa wọ̀ mọ́. kálàáfíà lè jọba ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí làwọn wò láti bí ọdún mẹ́ta sẹ́yìn kí làwọn tó ní àwọn aráàlú ti ń pariwo gbogbo àwọn èèyàn tí wọ́n pa táwọn aráàlú pariwo ṣé wọ́n ṣe bí ẹni pé wọ́n gbọ́ ni bí wọ́n ṣe bí ẹni pé wọ́n gbọ́ ni àbí ń ṣe ìtọ́wá di pé wọ́n fẹ́ kí àwọn Ọ̀yọ́ state ọmọ Ọ̀yọ́ state kó tún pé kí wọ́n tún dìbò fún wọn wọ́n á gbé wọn mọ̀ wọ̀ mọ́ kí wọ́n mọ̀ ṣe ìjà kan mọ́ gbogbo tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ sẹ́yìn nǹkan gbogbo àwọn tí wọ́n ti pa sẹ́yìn nǹkan sókò yẹ kí orí bẹ́ẹ̀ yẹn àtọ̀ ìbò ó yẹ kó jẹ́ pé táwọn èèyàn bá jáde kí wọ́n máa fi dùnnú lọ dìbò ni kí ẹ pé kí wọ́n máa finú fu àyàfu lọ dìbò ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ jẹ́ pé ó ní lọ́kàn láti ṣe nǹkan rere fún ìlú ṣùgbọ́n ẹ̀rù bíbà wípé àtàbà lọ àwọn tọ́gì ọ̀wà nígbà wọn ṣe primary wọn bí wọn náà rí gbọ́n tó ṣẹlẹ̀ bó tiẹ̀ sí bẹ́ẹ̀. primary wo. primary tí wọ́n ṣe tí wọ́n yan gọ́fúnọ̀ àbí. Adámàṣègbà wọn ti yan gọ́fúnọ̀. àwọn PDP. àlàáfíà ní gbogbo ẹ̀. PDP àlàáfíà wo ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn APC kò sálàáfíà bẹ́ẹ̀ nígbà tí wọ́n dìbò. nígbà tí gómìnà Sèyí Mákindé àti Azeem Gbọ́lárùmí wọ́n tún jọ fara owó ara wọn sókè ní Adámàṣègbà. bí Azeem Gbọ́lárùmí sìn kó bílẹ̀rì bóyá ó tú àbí ó tú nítorí wọn irọ́ ni àwọn délígéètì rẹ̀ wọn ò jẹ́ òdìbò wọ́n lé wọn jáde ni ìbá àwọn tọ́gì ló lé wọn jáde ṣerú tá à ń fẹ́ nìyẹn kì í ṣerú ẹ̀ ó yẹ kó jẹ́ free and fair election at all times whether it's primary or general election. kò yẹ ká máa ṣe òṣèlú ẹ̀tanú. kò yẹ ká ṣe òṣèlú ẹ̀tanú kò yẹ ká ṣe òṣèlú jàgídíjàgan gbogbo ẹ ti stop tẹ́lẹ̀ ó tún ṣe padà lẹ́yìn láyé bí ọdún mẹ́ta sísìn nígbà gọ́vnọ̀ Sèyí Mákindé ní ọ̀rọ̀ jàgídíjàgan. yìí tẹ̀ ń sọ ni pé gómìnà ló kó jàgídíjàgan padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́. kò sí mọ́ tẹ́lẹ̀ ó ti dá ńgbà jímọ̀ bí wà ń bẹ̀ ibi gbogbo wa we were living peace kò sí wàhálà. láti ìgbà tí wọ́n ti karayọ́ta àti sáwọn tẹ̀ ń sọ ìlétí náà wọ́n ò fa wàhálà mọ́. sọ wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ni ṣẹ̀ṣẹ̀ jáde ni ebó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kí ló dé tó wá jẹ́ pé ńgbà tí election mi súnmọ́ ìní wọn karayọ́ta àti. kódà torí àkókò wa ọjọ́ ń lọ sí ibi àná mo ti ṣàlàyé pé bó bá di aago 9 òun ládìde kúrò lórí ètò bó ṣe ń lọ fún